wọ́n mà ti fẹ́ gbọ́n tíkẹ́ẹ̀tì gómìnà Ògùn jábọ́ lọ́wọ́ Yayi. Aláròye máa wí o. bóyá ọkùnrin tó kìkì rẹ̀ ń kàn káàkiri ìpínlẹ̀ Ògùn tí ọ̀pọ̀ èèyàn sì ń retí kó gba àkóso ipò gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2027 yìí, sẹ́nitọ́ Solomon Ọlámilékan Adéọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yayi yóò wọlé àdúrà ní o, bí yóò sì tètè sán ṣòkòtò rẹ̀ láti wá àdá tó mú ṣánṣán tí yóò fi tètè máa gé àwọn ìtàkùn ẹjọ́ àti wàhálà òṣèlú tí kì í jẹ́ kó bí ó sèso ire wọ̀nyí sọnù ni ọkùnrin náà fúnra rẹ̀ ló lè sọ. Àmọ́ ní ti ìdíje dupò àti èròǹgbà rẹ̀ láti gún wá sí òkè mọ́sàn lọ́dún tó ń bọ̀, ọ̀rọ̀ tá a pè lọ́wọ́ ẹ̀ ó jọ pé ó ti fẹ́ máa ní àárò lọ báyìí. ṣé ẹ kúkú mọ òṣèlú ilé wa pé bí búrẹ́dì àti bọ́tà ṣe jẹ́ ọ̀rẹ́ ara wọn, tí gúgúrú àti ẹ̀pà sì jọ máa ń rìn papọ̀, bẹ́ẹ̀ ni òṣèlú àti ẹjọ́ oríṣiríṣi ní kóòtù lọ́dọ̀ tiwa níbí. ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ pé àti ránmú gángan nídìí òṣèlú kò ṣẹ̀yìn èékánná àwọn ilé ẹjọ́ wa. títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ, ẹjọ́ pàtàkì méjì ló ti wà níwájú ọkùnrin táwọn olólùfẹ́ rẹ̀ máa ń bá dáṣà Yayi níjọ́ Yayi níjàre ọ̀hún. ẹjọ́ méjèèjì kò sì ṣe lórí bí Yayi yóò ṣe pàdánù tíkẹ́ẹ̀tì rẹ̀ fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. àwọn ẹjọ́ yìí kì í ṣe èyí táwọn kan ń gbèrò rẹ̀ tàbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè o, ẹjọ́ tí wọ́n ti pè tílé ẹjọ́ sì ti gbà pé kí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ ni. ẹjọ́ méjèèjì náà sì dá lórí ìtótun Yayi láti di gómìnà lábẹ́ òfin. ẹjọ́ àkọ́kọ́ ni èyí tí àwọn kan tí wọ́n pe ara wọn ní alẹ́nulọ́rọ̀ nídìí òṣèlú látinú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pè síwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá. nọ́mbà ìwé ìpẹ̀jọ́ náà ni FHC ABJCS 984/2026. àwọn olùjẹ́jọ́ márùn-ún tí wọ́n to orúkọ wọn láti wá dáhùn ẹ̀sùn ni: àkọ́kọ́, alága àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC, àjọ elétò ìdìbò ilẹ̀ wa gan alára Independent National Electoral Commission. ẹnì kẹta ni sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Solomon Adéọlá ìyẹn Yayi. ìkẹrin ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nígbà tí wọ́n ń pe ìwé ìròyìn Guardian náà lẹ́jọ́ ṣìkarùn-ún. kí làwọn olùpẹ̀jọ́ yìí fẹ́ kí kóòtù ṣe gan-an? àkọ́kọ́ ẹ̀bẹ̀ wọn ni pé àwọn fẹ́ rí àwọn fọ́ọ̀mù méjì pàtàkì kan tí àwọn olùdíje máa ń kọ ọ̀rọ̀ kún inú rẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ díje, tí wọn yóò sì sọ̀míìtì fọ́ọ̀mù náà sọ́dọ̀ INEC. fọ́ọ̀mù EC9 àti EC9C lórúkọ àwọn fọ́ọ̀mù méjèèjì wọ̀nyí. inú àwọn fọ́ọ̀mù náà ni gbogbo olùdíje máa ń kọ ìtàn ìgbésí ayé rẹ̀ sí: orúkọ, iléèwé tó lọ, oyè tó gbà, ìmọ̀ tó ní, sàbúkẹ́ẹ̀tì rẹ̀ àtẹ̀yìnwá, àwọn ibi tó ti ṣiṣẹ́ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí. Adéọlá sọ̀míìtì àwọn fọ́ọ̀mù méjèèjì yìí ní gbogbo ìgbà tó ti ń díje lọ́dọ̀ INEC. àwọn olùjẹ́jọ́ ní kílé ẹjọ́ pàṣẹ kí INEC fáwọn láǹfààní láti rí àwọn fọ́ọ̀mù tó sọ̀míìtì lọ́dún 2003, ọdún 2007, ọdún 2011, ti 2015, 2019 àti 2023. ìyẹn jẹ́ ẹ̀bẹ̀ wọn àkọ́kọ́. èkejì ni pé wọ́n láwọn fura pé orúkọ tí Yayi kọ sílẹ̀ nínú àwọn fọ́ọ̀mù yìí pé òun jẹ́ kò dọ́gba, bẹ́ẹ̀ ni kò sì tún dọ́gba pẹ̀lú orúkọ tó ń kọ sílẹ̀ láwọn ibòmíì tó yàtọ̀ sí ọ̀dọ̀ INEC, bẹ́ẹ̀ òun kan náà yìí ni. wọ́n wá ní táwọn bá yẹ àkọsílẹ̀ Yayi yìí wò dáadáa, táwọn sì rí i pé níṣe ló ń fi òjó pe àìná nínú àkọọ́lẹ̀ rẹ̀ tó lóun ń jẹ́ Sọló níbìkan, Solomon níbòmíì. kílé ẹjọ́ pàṣẹ fún INEC láti wọ́gi lé orúkọ rẹ̀ lára àwọn olùdíje fún ipò gómìnà lọ́dún 2027 nítorí ẹni tó bá máa di ipò òṣèlú àti olórí ìlú mú tọ̀hún gbọ́dọ̀ wẹ̀ èèyàn kọ̀ìnkọ̀ìn lórí ohun gbogbo ni. onítọ̀hún kò gbọ́dọ̀ jẹ́ ajórúkọ nígbèjégbèjọ bí oríkì ilé àwọn ẹnìkan. bẹ́ẹ̀ làwọn ìwé ẹ̀rí tẹ́ni náà bá kó kalẹ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ tàbí jẹ́ ayédèrú. ẹjọ́ ti Àbújá là ń sọ yìí o. ọ̀nà ẹjọ́ kejì kò jìnnà ní tiẹ̀. ìlú Abẹ́òkúta níbí lòún wà. pòfẹ́sọ̀ kan Awólọ́lá Awófálà Awóníyì
ló pe INEC àti ìwé ìròyìn Guardian lẹ́jọ́ sí ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan lábẹ́òkúta. Ó sì forúkọ Yayi àti orúkọ alága INEC náà sí bíi tàkọ́kọ́ gẹ́gẹ́ bí olùjẹ́jọ́. Ẹ̀bẹ̀ kan náà tí àwọn tó pe ẹjọ́ sílùú Àbújá yìí ń bẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Fálọlá náà ń bẹ̀. Ó ní kí ilé-ẹjọ́ pàṣẹ fún iléeṣẹ́ ìwé ìròyìn Guardian àti àjọ INEC láti kó àwọn ìwé àkọọ́lẹ̀ nípa Solomon Ọlámilékan Adéọlá tó wà níkàáwọ́ wọn bóde. Àmọ́ àti ẹ̀gbọ́ ti INEC, èwo ló wá kan ìwé ìròyìn Guardian nínú ọ̀rọ̀ ti Yayi? Kí ló wá kan Àlàbá lápá ẹ̀dùn? Bẹ́ẹ̀ làábi ni o. Fún àwọn tí kò bá mọ̀, ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ Yayi gbà kan Guardian. Ìwádìí Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ pé òṣìṣẹ́ iléeṣẹ́ ìwé ìròyìn náà ni Yayi tẹ́lẹ̀ rí. Kódà ọ̀rọ̀ Yayi pẹ̀lú Guardian kì í ṣe ti ejò tó kọjá lórí àpáta lásán. Kì í ṣe pé Yayi kàn ṣiṣẹ́ níbẹ̀ fún ọ̀sẹ̀ kìíún tàbí oṣù díẹ̀. Ó ti o ọdún 12 gbáko ló fi bá ìwé ìròyìn Guardian ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùṣirò owó. Ó sì gba ìgbéga níbẹ̀ lóríṣiríṣi. Ọ̀nà kejì ni pé oríṣiríṣi ìròyìn àti àkọọ́lẹ̀ ní Guardian ṣe nígbà tọkùnrin náà fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú àti nígbà tó fẹ́ dupò gómìnà yìí. Gbàgbàgbà ni Guardian ń kọ ọ̀rọ̀ nípa rẹ̀ tóun náà sì ń dunnú sí ìpolongo àti àtìlẹ́yìn tí wọ́n ń fún un gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn tẹ́lẹ̀ rí. Apá ibí yìí ni Guardian yóò ti pèsè àwọn ẹ̀rí kan ní kóòtù. Ọ̀jọ̀gbọ́n Fálọlá ní òun fẹ́ kí ilé-ẹjọ́ bá òun fojú ṣùnùkùn wò ó lẹ́yìn táwọn bá ti ṣe àfiwé àti àtúpalẹ̀ rẹ́kọ́ọ̀dù nípa Yayi tán bóyá ó sì kúnjú òṣùwọ̀n láti di ipò gómìnà ìpínlẹ̀ Ògùn mú. Tẹ́ ò bá gbàgbé, ọ̀rọ̀ ẹjọ́ tó tan mọ́ àìdọ́gba nínú orúkọ ẹni àti ìwé ẹ̀rí wà lára ohun tí ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa fi wọ́gi lé orúkọ olùdíje fúnpò igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa nígbà kan, ọ̀gbẹ́ni Biobarakuma Degi Eremieyo, tí èyí sì ṣàkóbá fún ọ̀gá rẹ̀ tí wọ́n fẹ́ búra fún sípò gómìnà lóṣù kejì ọdún 2020. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.